Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn. A fi ògo àti ìyìn àti ọlá fún orúkọ yín fún àánú àti ojú rere náà láti àrígbà láti tún rí ọjọ́ ìṣẹ́gun nínú oṣù ìkarùn-ún. A dúpẹ́ fún àwọn ogun tí ẹ ti ṣẹ́ fún wa àti èyí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àti èyí tí ẹ̀yin Olúwa yóò tún ṣẹ́. Ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò lénìí, Olúwa jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹfà oṣù karùn-ún. Àkòrí tí a gbé yẹ̀wò sọ wípé ìmọ́lẹ̀ kámẹ́rà ìṣe apá kẹta. Ìmọ́lẹ̀ kámẹ́rà ìṣe apá kẹta. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkọkànlá. Ìwé orin Dáfídì orí ìkẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkọkànlá. Ìgbìmọ̀ Olúwa dúró títí láé, títí ayérayé, àní ìró inú rẹ̀ láti ìran dé ìran ni. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Genesis orí 50 ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ogún. Ìwé Genesis orí 50 ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ogún. Wọ́n sì rán oníṣẹ́ tọ̀ Jósẹ́fù lọ wípé bàbá rẹ̀ ti pàṣẹ kí ó tó kú pé báyìí ni kí ẹ̀yin kí ó wí fún Jósẹ́fù pé ǹjẹ́ èmi bẹ̀ ọ́, dárí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ àwọn arákùnrin rẹ̀ jì wọ́n nítorí ibi tí wọ́n ṣe sí ọ. Ǹjẹ́ nísinsìnyí àwa bẹ̀ ọ́, dárí ìrékọjá àwọn ìránṣẹ́ Ọlọ́run bàbá rẹ̀ jì wọ́n. Jósẹ́fù sì sọkún nígbà tí wọ́n sọ fún un. Àwọn arákùnrin rẹ̀ sì lọ pẹ̀lú, wọ́n wólẹ̀ níwájú rẹ̀, wọ́n sì wí pé wò ó, ìránṣẹ́ rẹ ni àwa í ṣe o. Jósẹ́fù sì wí fún wọn pé ẹ má bẹ̀rù o, èmi a wà ní ipò Ọlọ́run bí? Ṣùgbọ́n bí ó ṣe ti yín, ibi ni ẹ̀yin rò sí mi, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ ọ́n sí rere láti mú un ṣẹ bí ó ti rí lónìí, láti gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Bí mo ṣe ń parí ìkọ́ni tí mo bẹ̀rẹ̀ ní ọjọ́ méjì sẹ́yìn, mo fẹ́ kí o fiyè sí àkọ́sórí wa òní ní pàtàkì. Ó sọ fún wa pé ìmọ̀ràn Ọlọ́run yóò dúró títí láé. Èyí túmọ̀ sí pé láìka ohun tí ẹnikẹ́ni bá gbìyànjú láti ṣe, ètò Ọlọ́run fún ìgbésí ayé rẹ kò ní yí padà. Ìwé Àìsáyà orí ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ ìkẹwàá sọ pé ìmọ̀ràn mi yóò dúró, èmi yóò sì ṣe gbogbo ìfẹ́ mi. Èmi yóò sì ṣe gbogbo ìfẹ́ mi. Nígbà tí àwọn tí kò bá ètò Ọlọ́run fún ayé rẹ bá ṣẹlẹ̀ sí ọ, má ṣe bà ọkàn jẹ́ rárá o. Má jẹ́ kí ọkàn rẹ kí ó pòrúurù. Gbẹ́kẹ̀lé Ọlọ́run kí o sì ní ìgboyà pé ó lè jẹ́ kí gbogbo nǹkan ṣiṣẹ́ papọ̀ fún rere fún ọ. Fún àpẹẹrẹ, nínú Bíbélì, Ọlọ́run ti fi hàn án. Ó fi hàn Jósẹ́fù nípa ètò tí ó ní fún ìgbésí ayé rẹ̀ nínú àlá méjèèjì. Nínú ìwé Genesis orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ ìkarùn-ún dé ìkẹsàn-án. Ṣùgbọ́n dípò kí ó gbẹ́nu rẹ̀ dákẹ́ nípa àwọn àlá náà, ó polongo àlá náà fún àwọn arákùnrin àti àwọn òbí rẹ̀. Àwọn arákùnrin rẹ̀ bínú o, wọ́n sì tà á lẹ́rú. Wọ́n rò pé wọ́n bà tirẹ̀ jẹ́ ni, ṣùgbọ́n wọn kò mọ̀ pé wọ́n ràn án lọ́wọ́ láti dé ibi ìpinnu rẹ̀ ni. Lẹ́yìn tí wọ́n mú un wọlé Pọ́tíférì, ìjàmbá mìíràn tún ṣẹlẹ̀ o. Ó sì bá ara rẹ̀ ní ẹ̀wọ̀n. Ó dá mi lójú pé èṣù máa fi ṣe ẹlẹ́yà, yóò sì máa wí pé báyìí kí ni ó ti ṣẹlẹ̀ sí àlá rẹ tí ó lá ni. Àmọ́ ṣá, Ọlọ́run kì í kùnà láti mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Ó sì máa ń yára kánkán láti mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Gẹ́gẹ́ bí a ti kọ nínú ìwé Jeremáyà orí ìkíní ẹsẹ̀ ìkejìlá, bí àwọn ìpèníjà náà bá ṣe tóbi tó, bákan náà ni ó máa ń ṣe fi agbára ńlá rẹ̀ hàn. Ọlọ́run ní ìpinnu ńlá fún Dáfídì, ṣùgbọ́n ní kété tí òróró kan orí rẹ̀ tí a sì yà á sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọba, ó dàbí ẹni pé ńṣe ni gbogbo ayé ya lé e lórí mọ́lẹ̀. Ó di ẹni tí ó ń sá káàkiri fún odidi ọdún 13. Ó ń rìn láti ibi ìsápamọ́ kan sí òmíràn. Nínú àwọn sáàmù rẹ̀, ó kọ nípa ìrírí rẹ̀ ní àkókò yìí.
ìwé sáàmù orí ìkejìdínláàádọ́ta ẹsẹ̀ ìkarùndógún, ìwé sáàmù orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo ohun tí ó dojúkọ yìí ó jẹ ọba Ísírẹ́lì gẹ́gẹ́ bí Ọlọ́run ti pinnu rẹ̀ ó dá mi lójú pé nítorí èyí ni ó ṣe sọ pé ìpọ́njú àwọn olódodo máa ń pọ̀ ṣùgbọ́n Ọlọ́run máa ń gbà wọ́n kúrò nínú gbogbo rẹ̀. Ìwé orin Dáfídì orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlógún. Olùfẹ́, láìka bí ọ̀tá bá ṣe gbìyànjú láti dá ọ dúró nínú ṣíṣe àmúṣe àkọsílẹ̀ ńlá Ọlọ́run tí ó ti pèsè fún ọ, mo fẹ́ kí o mọ̀ pé gbogbo nǹkan yóò ṣiṣẹ́ pọ̀ fún rere nígbà tí o bá ní ìfẹ́ Ọlọ́run tí o bá sì bá ètò rẹ̀ mu. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Níní ìfẹ́ Ọlọ́run ó túmọ̀ sí pé o gbọ́dọ̀ tẹ̀lé gbogbo iṣẹ́ rẹ̀. Ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkarùndógún. Má ṣe sọ ìrètí rẹ nù nígbà tí àwọn nǹkan tí ó bá lòdì bá dé bá ọ. Gbẹ́kẹ̀lé Ọlọ́run, tẹ̀lé gbogbo àṣẹ rẹ̀, ó sì dájú pé ó máa mú ọ dé òpin ògo nínú rẹ̀. Kókó ọ̀rọ̀: láìnáání àwọn ìṣòro tí o lè máa là kọjá tàbí tí ó kojú rẹ nínú ayé rẹ, Ọlọ́run lè mú ohun gbogbo ṣiṣẹ́ pọ̀ fún rere fún ọ. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé bàbá mi kò ní fi ṣe àwọn ìṣòro tí ó lè dojúkọ mí. Olúwa, jẹ́ kí àwọn ìṣòro yìí kí ó jẹ́ àtẹ̀gùn síbi ìṣerere mi. Olúwa, gbogbo ìdojúkọ mi ṣe wọ́n ní àtẹ̀gùn síbi ìṣerere mi, kí gbogbo ògo kí ó lè jẹ́ tiyín. Ògo ni fún orúkọ mímọ́ yín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Nání nàní nàní, òun àní nàní nàní, àṣẹ gìtà ńlá ní èpo igi ó dàbọ̀.